Ìkálẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ gbọ́ wa, mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa ìwà ìṣirò ibi tí a ti máa ń ṣàlàyé wa ìwé ọ̀jọ̀gbọ́n yẹn ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. Pẹ̀lú ògo Ọlọ́run bá lálẹ́ yìí a máa tẹ̀síwájú níbi tí a bá àlàyé náà dé. Lọ́sẹ̀ tó kọjá a parí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta abala kejì ìwé yìí. So adẹ gbádéhùn pé pẹ̀lú ògo Ọlọ́run bá lónìí a máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta níbi tí ọ̀jọ̀gbọ́n ti fẹ́ mọ ṣàlàyé hyperbolic functions níbi tí ọ̀jọ̀gbọ́n ti ń fọ́ yìí yóò rọrùn fún wa láti mọ tó ń jẹ́ hyperbolic function náà àti bó la ṣe lè mọ kọ́ hyperbolic function lágbọ́n ní àwọn exponential functions wà. So bá ṣe lè mọ kọ́ hyperbolic function ní power series ẹ rí pé a ti lè kọ́ àwọn trigonometric function bóyá sine ni o cosine ni o àti exponential function ẹ rí pé à ń gbé wọn lọ sí Maclaurin series. Bó la ṣe lè mọ kọ́ hyperbolic function bákan náà wẹ̀ so ní Maclaurin series power series àmọ́ ṣàlàyé so ní inú ẹ̀kọ́ yìí. So nú àwọn tí ọ̀jọ̀gbọ́n tó fẹ́ ká kọ́ òun náà ni pé bó la ṣe lè mọ ya àwọn hyperbolic function wa o bó la ṣe lè mọ ṣe kíni o bó la ṣe lè mọ yẹ̀ wọ́n wò fínífíní àmọ́ ṣàlàyé ṣùgbọ́n ká tó lọ ẹ rí i pa máa mọ̀ túmọ̀ ọ̀rọ̀ láti bí ọ̀rọ̀ òun gangan fúnra lára rẹ̀ o. Kí là ń pè ní function ẹ rí i pé tá a bá gbàgbé nígbà tá a kọ́ function mo sọ fún wa pé a lè sọ pé function jẹ́ kí ni o àjọṣe tí ń bẹ láàrin dependent variable y àti independent variable x. Independent variable ni variable tó yẹ kó ṣe kí ni o ó gbára lé variable mìíràn gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn tí n bá ní y mi jẹ́ x squared mo bó ti yé mi báwọn ẹ rí i pé tí ó mọ sọ tí y mi jẹ́ bíbá x ni o. Bí wàá ní ìsìn tí bá sọ pé x mi tó bá jẹ́ 2 ajá sí pé y mi ọmọ jẹ́ 2 raised power 2 yóò mọ̀ fún mi ní 4 ṣe pé tó já mọ̀ pé y mi jẹ́ 4 òun ni x ajá sí pé y ló gbára lé x mi báyìí x wa òun lá máa pè ní kíni o independent variable. Àwa lè mọ̀ fún àwọn function wa lórúkọ pẹ̀lú àwọn tí wọ́n bá kó sínú ẹ wo tí mo kọ níbí báyìí lẹ́ẹ̀kan function ní tòótọ́ torí function wọn wà lágbọ́n ní x ṣùgbọ́n a lè fún function lórúkọ o torí pé tẹ bá ṣàkíyèsí function yìí gangan ẹ rí i pé kí ni o quadratic expression ni o a lè máa pèlè ní quadratic function kódà a lè ní linear function bẹ́ẹ̀ ti máa kọ as plus b ẹ pè linear function ni o torí tẹ ṣàkíyèsí tó wà lápá túnmí yìí ó wà lágbọ́n ní linear. Nínú àwọn function tá a tún lè ní logarithmic function táyé pé function wa lágbọ́n ní log lọ́wọ́ o gẹ́gẹ́ bí àpèjúwe tí bá ní log x tó ti wà tàbí ln x torí mo ti mọ̀ wípé ln logarithm náà ni o ṣe pa lè mọ ṣàdáyẹrí logarithm pẹ̀lú àwọn bẹ́ẹ̀sì tí wọ́n bá ní tó bá yẹ pé n bá kọ log mi láì jẹ́ pé mo gbé bẹ́ẹ̀sì sí mo délé yìí lá máa pè ní natural logarithm àgbé yóò mọ̀ wà ní kíni o base 10 mo bóyé mi báwọn so tó bá yẹ pé kíni o base 2 ló wà aláàmà pè é ní kíni o binary logarithm ṣùgbọ́n ilé yìí tó wáyé pé a ti mọ̀ pé nọ́mbà kan lòun náà tá ẹ bá ní log tó yẹ pé bẹ́ẹ̀sì rẹ̀ tó ní òun ni aláàmà pè lè kíni o a máa pè ní natural logarithm lọ́nà tó fúyẹ́ tá a lè gbà kọ́ natural logarithm náà ní lane ajá sí pé lane yìí o tẹ bá rí function yẹn bẹ́ẹ̀ a lè sọ pé kíni o logarithmic function náà ni. Bẹ́ẹ̀ ni a tún ní trigonometric function sẹ́lẹ̀mọ́ tí trigonometric function jẹ́ òun náà ni tí bá ní function mi bẹ́ẹ̀ sin s cos x tan x kódà àwọn inferences àwọn mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ kó sẹ́ẹ̀kì ni o sẹ́ẹ̀kì ni àti kọ́ọ̀tì ni o a máa pa ọ́ náà ní trigonometric function. Ìjẹ́ tílẹ̀ ẹ̀ bá yé wa kí la máa ń pè ní kíni hyperbolic function àti multi function jẹ́ kí la máa ń pè ní hyperbolic. Ẹ rí i pé tá a bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá nígbà tá a gbé complex number wa ipa ṣàlàyé pa lè gbé complex number wa lọ sí polar form láti polar form náà
a tún lè gbé lọ sí Euler form tẹ́ bá gbàgbé ní polar form ṣe pé mo ní z mi ó máa jẹ́ kí ni o r cos theta plus I sin theta ní Euler form alone ni ó dọ́gba pẹ̀lú kí ni o e raised by I theta a já sí pé mo lè sọ níbí báyìí ipe kí ni o e I theta mi gbọ́ jẹ́ pé z ní r yìí òun náà tún lélẹ́yìn náà a já sí pé mo lè sọ pé e I theta mi ó dọ́gba pẹ̀lú kí ni o cos theta plus I sin theta bẹ́ẹ̀ ni mo tún lè sọ pé e raised by minus I theta mi bákan náà ẹ̀wẹ̀ tẹ́ bá gbàgbé òun náà ni pé kí ni o ibi tá a bá ti rí theta ká mọ́ gbé tá a bá ti rí minus e I theta ká máa gbé minus ẹ̀rí pa sọ pé òun mọ̀ jẹ́ cos theta minus I sin theta mo bí agbára ìyẹn yé rí pé tí n bá ro àwọn equation yìí méjèèjì pọ̀ ká pé n bá pélé ní equation alákọ̀ọ́kọ́ equation ẹlẹ́ẹ̀kejì ṣe pé tí n bá sọ̀rọ̀ pọ̀ wọn eléyìí ọmọ jẹ́ kí ni o e I theta plus e minus I theta is equal to cos theta plus cos theta ṣe pé yóò mọ jẹ́ cos theta méjì o so ti bá I sin theta plus times minus I sin theta òun jòdò bá o so I just pé cos theta mi ní ìsìn ṣe pé tí n bá fi cos theta ṣe subject of the formula kí ni ọmọ fún mi bá o màá máa ní e I theta plus e minus I theta over 2 mo bí à ń gbálà iye yé bá o rí pé àṣẹ kí ni a ní e I theta plus e minus I theta divided by 2 tẹ́ bá ṣàkíyèsí lápá tún wa rí pé a ní kí ni o e I theta complex number ni o ó ti yé bá o complex number ni o tó bá jẹ́ pé n bá sọ pé kí ni o tí n bá ní theta mi tàbí ká sọ wípé ibi tí n bá ti rí theta mi ní ìsìn mo ti mọ̀ pé theta mi ṣe ẹ̀gbó fún wa ní kí ni o ó fún wa ní e I theta òun la ní bíbí so tí yé bá o e I theta òun la ní bíbá yìí ajá sí pé tí n bá ṣe ìdọ́gba theta mi ní ìsìn bóyá pẹ̀lú kí ni o pẹ̀lú is gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ṣe theta mi tí n bá wọ pé kí theta mi ọmọ jẹ́ is ọ̀yà ta ó lè sọ tí s mi ọmọ gbà báwọn òun lélẹ́yìí o tí theta bá ti jẹ́ is ṣẹ̀gbélé ọmọ jẹ́ kí ni o cos ix nígbò yẹ pé bí tí n bá ti rí theta kí mo gbé kí ni sí báyìí kí mo gbé is sí yóò máa jẹ́ kí ni o e raised by ẹ má bínú a ní kí theta ọmọ jẹ́ ix ilé ọmọ jẹ́ e raised by minus s àbí then plus e raised by minus I kí la ní kí theta ọmọ jẹ́ ix over 2 so ti ajá sí pé máa ní cos ix equal to ọ̀yà ilé ọmọ jẹ́ kí ni o e raised by minus s so yóò ṣe jẹ́ minus I times I yóò mọ̀ fún wa ní I squared adẹ̀ tí mọ̀ pé I squared ní complex number wa minus wa kódà ìpìlẹ̀ complex number ni so ti yé bá eléyìí náà jẹ́ kí ni o minus 1 but minus times minus yóò jẹ́ plus ajá sí pé ilé ọmọ jẹ́ e raised by s divided by 2 ṣàṣàkíyèsí nǹkan kan kódà mo lè tún kọ ajá sí pé cos ix mi o yóò mọ jẹ́ e raised by s plus e raised by minus x over 2 rí pé tẹ́ bá kíyèsí nísìn gbogbo ohun tó wà lápá tún wa nísìn real number ní gbogbo wọn ààrí imaginary ń bẹ ṣe wá rí cos is yìí nísìn àwọn a máa pè ní kíni o a máa pè ní coch x rí coch x yìí o la máa pè ní kíni o hyperbolic cos láti fi mọ sàdáyẹrí rẹ̀ kúrò ní kíni o cos ta ti mọ̀ tẹ́lẹ̀ ìgbà tí mo pé kó sáì wá ta mọ̀ tẹ́lẹ̀ òun náà ní kíni o ká adjacent of hypotenuse tó bá yẹ pé a fẹ́ mọ ronú rẹ̀ ní right angle ṣùgbọ́n lè tó wáyé pé is yìí tí is mi tó ń ṣe déédé pẹ̀lú kíni o pẹ̀lú theta ajá sí pé màmá sọ pé kíni o cos ix mi o kó o mọ jẹ́ kíni o coch s coch yẹn o là ń pè ní kíni inú hyperbolic function ló wà inú hyperbolic function ló wà bó ni o ṣe á jẹ bẹ́ẹ̀ rí pé tàbá gbàgbé nínú àwọn tá a mọ́ ń gbé sí power series nínú tó gbajúmọ̀ níbẹ̀ òun náà ní e raised by x o tẹ́ bá gbàgbé exponential function wa e raised by x ẹ̀ pé òun ní 1 plus x àbí
plus x squared divided by 2 factorial plus s raised to power 3 over 3 factorial plus dot dot dot. Ẹ gba ti ṣàlàyé rẹ̀ sẹ́yìn àbí. Bákan náà wẹ̀ tó àyè pé bí tí n bá ti rí s tí n bá fi minus s sí. So ti pé e raised to power s òun ló fún wa ní gbogbo eléyìí. Ajá sí pé e raised to power minus x náà ni pé bí tí n bá ti rí s ké mo gbé negative s sí o. Yóò máa jẹ́ 1 plus minus x àbí plus minus x squared over 2 factorial plus minus s raised to power 3 over 3 factorial plus dot dot. A fẹ́ ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ká fi lè rí ni o. So ti ma ń gbọ́ ipa tí mo kọ́ kódà lè mọ anti sign náà jẹ́ mo wá gbọ́ àgbọ̀ èèyàn yé bá wọn. So ajá sí pé mo lè sọ pé e raised to power minus s minus kí ló dà 1 minus x àbí plus x square tó bá jẹ́ pé negative number tó bá raised to power even positive ni ó mọ̀ fún wa. So ti ma over 2 factorial minus s raised to power 3 over 3 factorial. Ṣùgbọ́n tí negative bá raised to power odd yóò mọ̀ fún wa ní negative padà la fi rí eléyìí. Mo bí a gbọ́ àlàyé yẹn yé bá wọn. Ọ̀yà àti wá ní function méjì o. A ní function e raised to power s àti e raised to power minus x. So ti ma. So tó bá jẹ́ pé ìbá yọ àwọn méjèèjì kúrò nínú ara wọn ẹ máa wo ẹ rí i pé aláàkọ́ rẹ̀ ká pé bá pélé ní star tí mo pélé ní star e raised to power s minus e raised to power minus x. Ọ̀yà ẹ jẹ́ ń yọ wọ́n kúrò nínú ara wọn. So ti ẹ jẹ́ ń yọ wọ́n kúrò nínú ara wọn. Ẹ pé tá a bá yọ wọ́n kúrò nínú ara wọn kí ló fún wa kí lẹ ṣàkíyèsí. So ti ẹ pé yóò mọ̀ fún wa ní kíni o 1 àbí 1 minus 1 3 1 minus 1 0 àbí x minus yóò mọ̀ jẹ́ kíni o 2x àbí eléyìí náà jẹ́ kíni o plus 2s square over 2 factorial àbí then plus 3s cube over 3 factorial plus dot 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 dot. Síbẹ̀ ni à ń yọ wọ́n kò nu ara wọn 1 minus 1 0 s minus 2. So ní ìsìn báyìí tí n bá fẹ́ gé 2 yìí ń bẹ̀ ṣe é pé tí n bá divide through by 2 e raised to power x mi ọmọ fún mi ní kíni o e raised to power minus x over 2 ajá sí pé ọmọ jẹ́ kíni o x plus x squared over 2 factorial plus s cube over 3 factorial plus dot dot dot. Rí ipò yàtọ̀ sí series sign. Tẹ́ bá gbàgbé ṣe é pé Maclaurin series sign òun ní kíni o x minus s raised to power 3 over 3 factorial àbí plus s raised to power 5 over 5 factorial plus dot dot dot. Ó yàtọ̀ sí interget ń bí báyìí. Ẹ wá rí interget ń bí báyìí o ó lá máa pè ní kíni o hyperbolic sign. So ti bá wọn eléyìí ní kíni o hyperbolic sign. So ti bó láti máa kọ hyperbolic sign òun náà mọ̀ jẹ́ kíni o sin s. So ti yóò mọ̀ fún wa ní sin s. Ajá sí pé tí coch s mi hyperbolic cosine. So ti tí hyperbolic cosine mi tí mo mọ̀ sí coch s pẹ̀lú àlàyé tí mo ṣe pé ròpọ̀ e raised to power x ni o àti e raised to power minus s over 2 òun ló fún wa. But hyperbolic sin s kí ló ń fún wa báwọn? E raised to power x àbí minus e raised to power minus x over 2. Ìyìn tó jẹ́ yàtọ̀ láàrin àwọn méjèèjì òun náà ni pé kí ni o plus ìdá kan láàrin minus ìdá kan èjì láàrin. Ta ó lè sọ tí kí ni o ta ó lè sọ tí tangent ọmọ jẹ́ a lè ní hyperbolic tangent náà. Ta ó lè sọ tí hyperbolic tangent ọmọ jẹ́ kò lè rárá torí mo ti mọ̀ pé tangent tó ti yé bá òun ó mọ̀ dá ratio hyperbolic sin àti kí ni o hyperbolic cos. Mo sì ti mọ̀ pé hyperbolic sin mi ó fún mi ní kí ni o ìyọkúrò e raised to power s àti e raised to power minus x. So ti yé bá then divided by kí ni coch x ń tiẹ̀ ìròpọ̀ àwọn méjèèjì divide by 2. Ẹ mọ̀ dára yín láàmú tẹ́ bá ti rántí e raised to power s àti kẹ́hìndé rẹ̀ e raised to power minus x. Báyìí pé fi plus sí láàrin then 1 divided by 2 eléyìí ọmọ fún wa ní kí ni o hyperbolic coch. So ti yé e raised to power s ni kẹ́hìndé rẹ̀ ní e raised to power minus x. Tẹ́ bá yọ àwọn méjèèjì kó nu ara 10 divided by 2 òun mọ̀ fún yín kí ni o hyperbolic sign tá à ń pè ní sin s. Ṣùgbọ́n tá a bá divide méjèèjì pẹ̀lú ara wọn ní ìsìn ẹ ṣàkíyèsí o ẹ rí i pé lè yọ ọmọ ọ̀dà kí ni ní ìsìn.
ní tank yóò mọ̀ fún mi ní kíni o e raised power s minus e raised power minus s over e raised power s plus e raised power minus x ajá sí pé tí n bá tiẹ̀ ti ṣe kíni tí ayọ̀ àwọn méjèèjì kó lọ ara divided by 2 kọ́ọ̀chì nǹkan e raised power x àbí plus e raised power minus s over 2 kíni o tí n bá ní cos ix ni tí i mi jẹ́ imaginary number yóò mọ dọ́gba pẹ̀lú kíni o coch s tó ti bá so coch agbọ́ àlàyé yẹ yékéyéké bá so yóò mọ jẹ́ báyìí ọ̀yà ìgbà tẹ́lẹ̀ ti yé wa bó wa ni ọ̀dà pọ̀ ká mọ̀ bí wọ́n ṣe gẹ́ẹ̀tì síríìsì alákọ̀ọ́kọ́ yìí. Ṣé ẹ ti ń gbọ́ mi padà? Ṣé ẹ ti ń gbọ́ mi padà? Ọ̀dà inú tí mo tún fẹ́ sọ mí báyìí mo ti mọ̀ pé coach nínú àwọn òfin tá tún gbọ́dọ̀ dìmọ́ náà pé cos is yóò mọ̀ fún wa ní coach àbí ọ̀dà nípò sin kan sin káàbọ̀ padà so ojú òpó wọn dá lálẹ́ ọ̀yà so nísìnyí báyìí mo lè mọ sin náà sin is ń tẹ̀wé wọ́n mọ̀ jẹ́ I sin s ẹ dákun ẹ jẹ́ ká di òfin yẹn mú kọ́mọ́ dàrú ẹ jẹ́ ká di òfin yẹn mú kọ́mọ́ dàrú. ìjẹ́ tẹ́lẹ̀ ẹ̀ bá yé wa ẹ rí i pé ọ̀jọ̀gbọ́n fẹ́ tẹ̀síwájú so a fẹ́ wá àti mọtí síríìsì Sanchez jẹ́ lẹ́ẹ̀kan gbà tá a divide ẹ̀ a ní Maclaurin series e raised power x ni. so mo ti mọ̀ pé e raised power minus x mi tàbí kí wọ́n pé sin s mi tó jẹ́ hyperbolic sign ṣe é pa lóhùn ní e raised power s minus e raised power minus s over 2 so ní síríìsì tòun ẹ rí i pé tá a bá ṣe ìgbésẹ̀ òun la get lẹ́ẹ̀kan ẹ̀ àní yóò mọ̀ fún wa ní kíni o x plus s squared over 2 factorial plus s raised by 3 over 3 factorial plus dot dot dot. ọ̀dà wo ni tá a lè mọ̀ ohun tí kọ́ọ̀chì ó jẹ́ bákan náà òun náà lè rárá o ẹ gbé mo ti mọ̀ pé kọ́ọ̀chì mi e raised power s plus e raised power minus ix over 2 ni o àbí e raised power x mi ó dẹ̀ sì fún mi ní kíni o 1 àbí plus x
àbí plus x square over 2 factorial plus x cube over 3 factorial plus dot dot dot. Minus x bákan náà jẹ́ 1 minus x plus x squared over 2 factorial minus x cube over 3 factorial plus dot dot dot. Ó yá, ẹ jẹ́ n ro méjèèjì papọ̀ kí n tó divide pẹ̀lú 2. Ẹ pé 1 plus 1 yóò jẹ́ 2. Mo ń ro àwọn méjèèjì yẹn papọ̀ ni o. Then x minus s yóò jòdò àbí eléyìí jòdò. S square eléyìí ọmọ jẹ́ plus s square plus 2 s squared over 2 factorial eléyìí náà tún jòdò wọn gẹ̀rẹ̀ àwọn àbí. Lẹ́yìn rẹ̀ mo tún lè ní kí ni o 2s raised by 4 over 4 factorial plus dot dot dot. Ṣé pé tí n bá divide pẹ̀lú 2 ní ìsìn àyà sí pé e raised by s plus e raised by minus s over 2 mi tí ń ṣe déédéé pẹ̀lú hyperbolic cos yóò mọ̀ fún mi ní kí ni 1 àbí plus s squared over 2 factorial plus s raised by 4 over 4 factorial. So ẹ rí pé síríìsì tẹ́lẹ̀ yẹn nìyẹn. Ẹ rí pé síríìsì tẹ́lẹ̀ yẹn nìyẹn. Tẹ́ bá ṣàkíyèsí èwo ni odd èwo ni even function náà. Ẹ rí pé tàbá gbàgbé tẹ́lẹ̀ náà ṣe pé cos mi even ni o. So ti bá tí sin dẹ̀ sì jẹ́ kí ni o tí sin jẹ́ odd function. Tàbá gbàgbé ẹ rí pé a máa sọ pé function kan jẹ́ even. Tó ẹ pé f of x yín bá ń dọ́gba pẹ̀lú kí ni o f minus x. Tó bá jẹ́ pé ńgbà tẹ́ bá fi positive sí tí x yín jẹ́ bá ń dọ́gba pẹ̀lú ìgbà tẹ́ bá gbé negative sí a wá pè ní even function. Even. Ẹ̀rí odd function bákan náà wẹ̀ òun náà ni pé tó bá jẹ́ pé f of x mi o tàbí kí wọ́n gbé f of negative x mi tí bá ń dọ́gba pẹ̀lú kí ni o minus f of x. Tó ti rí máa ajá sí pé báwa sọ pé odd ni. Ẹ̀yà ta ló wá lè sọ èyí tí ó mọ̀ jẹ́ odd function nínú cos àti nínú sin. Ṣe pé cos mi lélẹ̀ sin mi dẹ̀ sí lélẹ̀. Èwo ni ó mọ̀ jẹ́ even function èwo ni ó dẹ̀ sì mọ̀ jẹ́ odd function. Ó yá ẹ jẹ́ á ronú sí o. Ẹ jẹ́ á ronú sí o. Ṣé mi ò ti ṣàṣìṣe ní lórí ẹ jẹ́ á tún sin ṣe ó dàbí àṣìṣe ti wà ń bẹ̀. Ẹ̀bẹ̀ tó tá bá wo cos dáadáa ẹ rí pé even function ni o. Torí àwọn tó ti ẹ̀ jẹ́ index ẹ̀ gan-an tó ti wà even ni wọn. Ẹ jẹ́ á tún ti sin 1 plus x squared over 2 factorial plus s raised by 3 over x wọ́n jẹ́ 1 minus x plus s dot dot. Ó yẹ jẹ́ yọ àwọn méjèèjì kúrò lára wọn. Yóò jẹ́ e raised by s minus e raised by minus is 0 s minus minus yóò jẹ́ 2x méjèèjì yóò gẹ̀ra wọn àbí. Bẹ̀tẹ́lẹ̀ yóò ní gẹ̀ra wọn kí ló ń kù plus 2s raised by 3 over 3 factorial tó bọ̀ wọ́n pé minus times minus ó mọ̀ fún mi ní plus. Mo bá gbálà yẹn yé. So ti ẹ rí pé eléyìí tó jẹ́ táàmù tó kàn òun náà jẹ́ 0 in tó kù that mọ́rí ni 2s raised by 5 over 5 factorial ẹ mọ́ bínú mo ṣàṣìṣe ni o. Ó yá ẹ rí pé tí n bá divide pẹ̀lú 2 bí báyìí eléyìí ọmọ jẹ́ kí ni o e raised by s minus e raised by minus s over 2 àbí tí ń dọ́gba pẹ̀lú sin s yóò máa jẹ́ kí ni o s plus s raised by 3 over 3 factorial plus s raised by 5 over 5 factorial plus dot dot dot. Tó ti yé báwọn. So ẹ rí pé òun láà máa pè ní kí ni o a máa pè òun ní odd function. A máa pè òun ní odd function. Ó yá ta ló wá lè sọ in tí tan ni ó jẹ́. Ajá sí pé tẹ́ bá fẹ́ ṣe tan tá a sì fẹ́ dára láàmú wọn náà ní pé mo lè divide àwọn méjèèjì pẹ̀lú ara wọn. So ti yé báwọn mo lè divide àwọn méjèèjì pẹ̀lú ara wọn. So ti yé so in tí yóò mọ̀ fún wa nìyẹn. Nínú ẹ̀kọ́ tí mo tún fẹ́ ká kọ́ mi báyìí wọn náà ní pé mo ti mọ̀ pé derivative sin mi wọ́n máa ń fún mi ní cos o. Mo sì mọ̀ pé tí cos bákan náà wẹ̀ ó máa ń fún mi ní minus sin. Ṣùgbọ́n fún hyperbolic sin tí ń ṣe sin s derivative tòun hyperbolic cos ni o. So ti yé derivative hyperbolic cos òun náà máa fún wa ní kíni o hyperbolic sin. Ajá sí pé kò séyìí tó jẹ́ pé yóò mọ̀ fún yín ní kíni o yóò mọ̀ jẹ́ negative náà àwọn méjèèjì. Kò séyìí tí yóò mọ̀ fún wa ní
negative òun náà àwọn méjèèjì torí àkókò àti ẹ̀rọ tó ń dá wa láàmú lálẹ́ yìí so màá mọ dúró síbí báyìí ní òní kí la kọ́ òun náà ni pé nínú àwọn function oríṣiríṣi ta ní a tún ní hyperbolic function náà a dẹ̀ mọ̀ pé hyperbolic function wa ó lè jẹ́ hyperbolic cos tí a ń pè ní coch tó ń dọ́gba pẹ̀lú kí ni o cos ix àlóhun ni ó mọ jẹ́ kí ni o kí n mọ ro e raised by x àti e raised by minus x ní papọ̀ over 2 mo bá gbálà yẹn yé bá wọn ṣùgbọ́n hyperbolic sign tóun dọ́gba pẹ̀lú eléyìí àlóhun ni ká máa ṣe kí ni o ká máa yọ e raised by x àti e raised by minus x kóònù ara wọn over 2 so ti aláàlẹ́ kọ́ àwọn méjèèjì náà ní kí ni o power series so fún ti aláàkọ́ yìí àlóhun ni ọmọ fún wa ní kí ni o 1 àbí plus x squared over 2 factorial àbí plus x squared over 2 factorial plus x raised by plus x raised by 4 over 4 factorial plus x raised by 6 over 6 factorial plus dot so tí bákan náà wẹ̀ sin x along ọmọ jẹ́ kí ni o x plus x raised by 3 over 3 factorial plus x raised by 5 over 5 factorial plus dot a ní sin gẹ́gẹ́ bí sin náà ṣe jẹ́ odd function gẹ́gẹ́ bẹ́ẹ̀ lòun náà ṣe jẹ́ odd function náà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ lòun náà ṣe jẹ́ odd function cos bákan náà òun náà jẹ́ kí ni o òun náà jẹ́ odd function ṣùgbọ́n tẹ́ gbọ́dọ̀ dìmú tí òfin ní dàrú ṣe pé tí bá fẹ́ kọ sin tẹ́lẹ̀ pé òun ni x minus x cube over 3 factorial so ti yé báwọn òun ó mọ alternate báyìí so ti yé ṣùgbọ́n eléyìí tó jẹ́ hyperbolic yẹn òun ò ní mọ yípo so ti yé plus náà ni ó mọ wà ní kíni o ni ó mọ wà ní inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta nínú àwọn táàmù wa àdẹ̀sàlàyé fún abákan náà pé ta bá ní tanh ẹ di pé ratio sin àti coch ni o mo dẹ̀ ti mọ̀ ipe sin mi ó ń jẹ́ e raised by x minus e raised by minus is over 2 tí coch ń jẹ́ kí ni o e raised by s plus e raised by minus is over 2 ẹgbẹ́ ta bá gá àwọn méjèèjì ilé ọmọ jẹ́ kí ni o e raised by s minus e raised by minus s àbí e raised by s plus e raised by minus x so ibi báyìí ni a ti mọ dúró torí àwọn nẹ́tíwọ́ọ̀kì tó ń dá láàmú a máa tẹ̀síwájú ní fírémù ẹlẹ́ẹ̀kanṣán lọ́sẹ̀ tó ń bọ̀ níbi tí ọ̀jọ̀gbọ́n ti fẹ́ mọ ṣàlàyé bá ṣe lè mọ gíráfù hyperbolic function wa mo bóyá tabarẹ́ nìkan tó níbèrè kan àbó mìíràn so ìgbà tí ò sí ìbéèrè ibi báyìí ni a ti mọ dúró a dẹ̀ ṣe mọ tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ ṣe púpọ̀ ó dá.